Mo ń gbọ́ ẹ. Kúnlé, ọ̀rọ̀ tí mo fẹ́ bi ẹ́ yìí mi fẹ́ jẹ́ kó fi ṣe mí lọ nítorí pé ojú tí mo fi ń wò ẹ́ nígbà tí mo kọ́kọ́ mọ̀ ẹ́ ó ti yàtọ̀ sí èyí tí mo fi ń wò ẹ́ sí yẹn torí nǹkan tó ṣe fún mi gbà yẹn ó burú jáì àmọ́ attitude ẹ sí mi sí yẹn ó ti yàtọ̀ ni mo fi wá rò pé ó yẹ kí n bi ẹ́ léèrè pé kí ni nǹkan tó dé gan-an tó fi wu irú àtọ̀rọ̀ sí mi lọ́jọ́ yẹn. Nítorí ìfẹ́ mo ṣe ṣe gbogbo nǹkan tí mo ṣe ń jọ yìí. Kì í ṣe pé mi náà jẹ́ èèyàn kan lórúkọ. Àmọ́ olóbìnrin kan tí mo fẹ́ ń gbà yẹn. Òun ló béèrè owó lọ́wọ́ mi. Tá a torí ẹ̀jà ni mo ń darí bọ̀ nínú ìpàdé mi. Mo mọ sáré ní kí n mọ ojú mi ti lè. Nítorí ìfẹ́ fi ṣe nǹkan tó ṣe lọ́jọ́ yẹn. Bẹ́ẹ̀ni, àmọ́ jù nítorí ẹ̀ náà. Mo fọlọ́wọ́n àbàbẹ̀. Ó máa ń bà mí ló jẹ́ anytime tí wọ́n bá rí nǹkan tí mo ṣe fún mi. Jù nítorí ẹ̀ náà fi jẹ́. Ìfẹ́. Hello, Auntie Mary. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bá bẹ̀rẹ̀. Èmi àti ọ̀rẹ́ mi sáré jáde ní a lọ sí iṣẹ́ kan. Màá wá báyìí. Ojú ẹ má bẹ̀rẹ̀. Mo ti ń kúrò níbẹ̀ already so ọ̀dọ̀ yín ni mo ń bá wọ̀. Okay, ẹ ṣe mọ́. Ta ni ẹ náà? You know this girl, ọmọ Moriri tí mo sọ fún mi. Pátá ò nídìí ogun sọ yé o. Kéèyàn sọ nǹkan fún ẹ láti gbàgbé. That blind girl now. Okay, Moriri. O lè believe pé ever since that mo ti bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri, mo ti bẹ̀rẹ̀ sí ní focus on. Ọ̀rẹ́ ṣe àwọn fake. Ó funny gan. Tó bá ṣáà ti wá nǹkan tó fẹ́ ṣe tó rí báyìí àwọn kan eré wèrè ló fi máa ṣe. Gá àfọ́jú àbí kí lórúkọ ẹ̀ Moriri lónà náà bó ṣe ṣe ń gbà bí sí nìyí. Mo sọ jẹ́ kí n sọ. I had the feelings for that girl. I had the feelings for... At the end of the day, feelings yẹn padà di finish mi lọ́wọ́ ni. Now, àfọ́jú kí ló fẹ́ gbà mẹ́? Kí ló ṣé ò ń ṣeré ni? Bóyá àfọ́jú bóyá máa parí this time around. Kí ló ń ṣe? Bọ̀bọ̀ kún un bẹ̀ jẹ́ ká lọ. Ó ní problem o. Ṣé o mọ̀ kí Olúmọ? O mọ̀ bó kí Olúmọ ṣe ga tó? Problem ẹ̀ ga jù bẹ́ẹ̀ lọ. Kò wá sígbà kan tí mo bá sọ pé kì mo tún ní feelings o àbí mo ní nǹkan gidi kan tí mo gbé kalẹ̀ báyìí wàá ṣàtakò ni. Ṣé pọ́tà mi ni ẹ ṣá? Okay, ọ̀rọ̀ Bísí Délẹ́ǹsì ó wù ó lórí burúkú tó wù yẹn nígbà tí mo ní problem lórí ẹ̀. Ó ń yọsẹ̀ ní o, ó ń jẹ́ kó yé mi pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀. Now, ọ̀rọ̀ tún wá di pé mo ní another feelings, brand new one. Ó ń jẹ́ kó yé mi pé kí lèmi tó fẹ́ ṣe pẹ̀lú afọ́jú. Kò bá jẹ́ pé ọ̀rọ̀ mo fẹ́ kí ni tiẹ̀. Ta ni ò lálébù tiẹ̀ lára? Ṣé bí nítorí pé ó wáṣọ ó daṣọ bo ni Ọlọ́run fi bá ṣe rí ẹ̀. So tẹni tí tiẹ̀ wá obvious now, ó ti dogun. Ó ní problem o. Ṣé orí nǹkan tẹ́mi kàn fẹ́ kó wọ́n ni pé ọ̀rọ̀ máa fọ́jú tó ń sọ yìí. Okay, jẹ́jẹ́ gbà pé náà nísìnyí wọn ló ṣe ń ṣe ọ̀pá afọ́jú tó ń fà wọn ló lọ mú káàkiri from one place to another. Náà tó bá máa yá tó bá máa dé stage kan wọ́n pé ìwọ ni wàá fọ pátá. Gbogbo àwọn messages tó bá ń ṣe wọn náà ni wàá wà yín ẹ̀nọ́dà láti máa bí ẹ̀fọ́. Gbogbo ọ̀nà ẹ̀jìn kọjá bẹ́ẹ̀ jẹ́ wàhálà ẹ̀kọ́. Torí tí ìbá kí n ṣe bẹ́ẹ̀ ṣé ìwọ òye ò lè fọ pátá ìyàwó ẹ̀? Ẹ̀yin romanticism. So mo wá fẹ́ máa fọ tẹnìkan sí òun complain. Ó ní problem. Okay, yín tí mo fẹ́ ṣe nìyẹn. Kò dẹ̀ sí nǹkan tó kún ẹ pẹ̀lú ẹ. That's my life and that's it. Tó bá ti ṣe tán máa bá mi. Gbogbo ìyàwó tèmi ò kí ń ṣàfọ́jú náà. Ṣé bí wọ́n ló dúró náà? Ǹjẹ́ lótìítọ́ ni ìfẹ́ òtítọ́ wà? Ìfẹ́ òtítọ́ kúkú ń bẹ láyé. Ó kàn jẹ́ wípé inú ọjà òkùnkùn ni ìfẹ́ òtítọ́ ń gbé ni. Tó bá jẹ́ pé nínú ọjà òkùnkùn ni ìfẹ́ wà, báwo la ṣe ń nírú ọjà náà lánàá jèrè? Àfi kí orí ẹni àtẹlẹ́dà ẹni kó bá ní náà ni o. Torí pé ẹni tí ìfẹ́ bá ti jìnà sọ́kàn
kò sí nǹkan tí ò ní lè ṣe nítorí olólùfẹ́. Lóòótọ́ ni ìfẹ́ òtítọ́ máa ń kó bá ni nítorí kété téèyàn bá ti wọnú agbami ìfẹ́ èèyàn ní mọ nǹkan téèyàn ń ṣe mọ́. Wo ọ̀rọ̀ nípa ìfẹ́ òtítọ́ ò ṣeé sọ tán àfi kí a bẹ Elédùmarè ẹlẹ́dàá ẹni pé kí ó bá ni náà kí ó sì yan ẹni tèèyàn fún yàn ká mọ̀ kó sọ́wọ́ àwọn onífẹ́ ọ̀tàn. Òótọ́ tiẹ̀ ni pé ẹlẹ́tàn àti òpùrọ́ ló pọ̀ jù nínú ọmọ ènìyàn. Ọ̀pọ̀ ní wọ́n sọ pé àwọn ò dúró àwọn ò dìgbà àwọn ò di kòkó bàbá ìsásùn àmọ́ kété téèyàn bá ti bá wọn wọnú agbami ìfẹ́ ìgbà náà nìyẹn ní mọ̀ ṣe mọ́ lójú wọn. Orí mi ẹlẹ́dàá mi dákun gbé mi kó aláwo orí. Orí mi ẹlẹ́dàá mi dákun gbé mi pàdé olólùfẹ́ tèmi tí ó fẹ́ mi pẹ̀lú ṣùgbọ́n mi.